àwọn olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP lọ́dún 2023 ìyún ọ̀gbẹ́ni adéwọlé adébáyò òun mà ló ti ṣe àpèjúwe ààrẹ tinubu àti igbákejì rẹ̀ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí méjì èyí tí ààrẹ tinubu ṣẹ̀tú kéde wípé Shettima náà ní igbákejì tóun yóò lò nínú ètò ìbò ọdún 2027. Adébáyò ètò ṣàpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí òdo sí òdo 0-0 ticket gẹ́gẹ́ bó ti sọ ní èdè òyìnbó. Ó ní àwọn méjèèjì wọ̀nyí ó ní bí ìgbà tí afọ́jú àti ẹni tí ẹsẹ̀ ń dùn tí wọ́n múra wọn rìn ni. Ó ní àwọn méjèèjì àfàìmọ̀ kí Ọlọ́run má jẹ́ kí wọ́n kó orílẹ̀-èdè Nàìjíríà sínú kòtò ọ̀gbun àṣedànù àti àánú ni, nítorí àwọn méjì wọn kò tó ẹyọ kan ṣoṣo. Gẹ́gẹ́ bí Adébáyò ti sọ̀rọ̀ náà lórí ilé-iṣẹ́ amóhùnmáwòrán kan ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí. Ó ní lọ́dún 2022 nígbà tí ààrẹ Tinubu kéde wípé Shettima lẹni tóun yóò lò, ó ní nígbà náà òun ń bẹ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà láàrin àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà Haúsá o. Ó ní níbẹ̀ lòun ti béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ apá òkè ọya lọ́hùn-ún Haúsá wípé ǹjẹ́ wọ́n lè ṣe àlàyé irú ìgbésẹ̀ ààrẹ Tinubu èyí tó jẹ́ mùsùlùmí tó sì mú igbákejì tí í ṣe mùsùlùmí. Níbẹ̀ ló ní wọ́n ti láàyè o wípé àwọn méjèèjì kí wọ́n fi wọ́n lẹ̀, ṣùgbọ́n ìṣòro àti ohun tí wọ́n kó wọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó jẹ́ nǹkan èyí tí ó ti orílẹ̀-èdè Nàìjíríà sínú ọ̀gbun kòtò àṣedànù. Ó ní ọ̀rọ̀ ọ̀hún ti wá ń ṣẹ wàyí o, ààrẹ Tinubu ló tún kéde wípé Shettima náà lẹni tóun yóò lò fún sáà ẹlẹ́ẹ̀kejì òun tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ fún odidi ọdún 4 èmí tí àpapọ̀ rẹ̀ yóò máa jẹ́ ọdún 8 fún sáà méjì. Adébáyò wá ní gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí jẹ́ ìgbésẹ̀ àánú olódo tó mú olódo rìn ni. Ọmọ òmọ̀wé olóhùn ní àgbélẹ̀kọ ọ̀rọ̀. Ó ní talẹ́ni tí ó bá kà á bó bá tiẹ̀ rí kọ. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Adébáyò bó ti ṣe àpèjúwe, ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lajú sílẹ̀ kí wọ́n sì ṣe làákàyè wọn nínú ètò ìbọ̀dún 2027, kí wọ́n mọ irú èèyàn tí wọ́n tẹ̀ka fún, kí wọ́n sì mọ inú kòkò èyí tí wọ́n da ọ̀run lá sí. Ọmọye tí yóò díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ọ̀gbẹ́ni Peter Obi ló ti sọ wípé ó ṣeé ṣe o kóun má lè ní àǹfààní láti díje dupò ààrẹ lọ́dún 2031 bóun bá ti já ewé olúborí nínú ètò ìbò ọdún tó ń bọ̀. Peter Obi èyí tó sọ̀rọ̀ náà lórí ètò kan èyí tí atọ́kùn ètò náà níbi tó ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé bá a bá tiẹ̀ dá sílẹ̀ tá a tún ṣà, tá a bá gbà wípé Peter Obi kò já ewé olúborí nínú ètò ìbò ọdún tí ń bọ̀ yìí ọdún 2031, ṣé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa retí rẹ̀. Níbẹ̀ ni Peter Obi ti tẹnu bọ̀rọ̀ wípé nígbà tóun yóò bá fi padà wá, ó ṣeé ṣe kí ọjọ́ orí kó má lè sí fún òun láti gbígbá ìbò mọ́. Gẹ́gẹ́ bó ti ṣe lálàyé, ó ní pínre láàrè ọmọ ọlọ́fà kan gbọ́dọ̀ ju ọ̀kan lọ ni. Ó ní ètò ìbò ọdún 2031 yìí ó ṣeé ṣe o kóun má lè kópa nítorí wípé àwọn ni tí yóò díje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú tóun wà apá àríwá orílẹ̀-èdè ni yóò ti wá. Olóhùn sì rèé apá gúúsù lòun ti wá báyìí, léyìí tó ní wọ́n ní ètò àti àlàkalẹ̀ èyí tí wọ́n fi ń pínre tí wọ́n fi ń láre nínú òṣèlú láti mú ọmọ oyè. Ó ní nígbà tí ẹni tí wọ́n bá mú láti apá òkè ọya lọ́hùn-ún tí ó bá fi lo ọdún 8 rẹ̀ pé tóun bá ní kí òun padà wá, òun yóò ti wà ní ọmọ ọdún 78 78 years, léyìí tó jẹ́ wípé àgbà ọjọ́ ogbó ó ti ń dé, kò ní sí àǹfààní fún òun láti dupò ààrẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu Peter Obi jáde. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.
ọ̀gá ilé ẹ̀kọ́ èyí tí orí kó yọ tó ń ti àwọn akẹ́kọ̀ọ́ kúrò ní àkàkà àwọn ajínigbé àti àwọn agbébọnrìn oníṣẹ́ ibi ní orílẹ̀-èdè wa Nàìjíríà láìpẹ́ yìí eyín arábìnrin Àlàmú Rachel Ouman ló ti ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìdí tí àwọn agbébọnrìn oníṣẹ́ ibi náà tí wọ́n fi pa àwọn olùkọ́ méjì èyí tí wọ́n jọ jí wọn kó lọ sínú igbó ọ̀hún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí akúwárápá bá sọ àti òde ọ̀run ló ti wá o, ajá tó wọlé tẹkùn tó bọ̀ nẹ̀, ó yẹ ká kúkú oríire o. Nínú ọ̀rọ̀ èyí tí arábìnrin ọ̀hún ti ṣe ọ̀gá ilé ẹ̀kọ́ èyí tó wà nílùú Ògbómọ̀ṣọ́ ti ilé ẹ̀kọ́ náà, arábìnrin Rachel Àlàmú ṣe lálàyé wípé ìdí tí àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí ọ̀hún fi pa ọ̀gbẹ́ni Michael Oyèdòkun ó ní kò ju wípé Michael Oyèdòkun èyí tí wọ́n pa ní ọjọ́ kejì tí wọ́n jí wọn kó lọ tí í ṣe ọjọ́ 16 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí, ó ní wọ́n pa á láti fi halẹ̀ mọ́ ìjọba kí wọ́n lè dá wọn lóhùn lórí ìbéèrè tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún àwọn agbébọnrìn náà tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba. Ó ní lẹ́yìn tí wọ́n pa Michael Oyèdòkun inú wọn tún pa olùkọ́ kan sí léyìí tí wọ́n pa ní Sunday àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí. Wọ́n ní àwọn méjì wọ̀nyí ni wọ́n pa lérògbà wípé bí àwọn bá ṣe yìí ó ṣeé ṣe kí ìjọba kó tètè dá àwọn oníṣẹ́ ibi ọ̀hún lóhùn láti mú ìbéèrè wọn ṣẹ. Gẹ́gẹ́ bí arábìnrin náà ti sọ ó ní àwọn oníṣẹ́ ibi ọ̀hún mọ̀ wípé gbogbo àgbáyé ń ló fojú sí ìwà iṣẹ́ ibi tí wọ́n hù pẹ̀lú bí wọ́n ṣe jí wọn kó lọ, léyìí tí wọ́n sì ní ìrètí wípé pẹ̀lú èyí ohun tí àwọn bá béèrè lọ́wọ́ ìjọba àti ará ìlú ó ṣeé ṣe kí wọ́n dá wọn lóhùn. Wọ́n ní ìdí pàtàkì tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún fi pa àwọn olùkọ́ méjèèjì ọ̀hún rèé, léyìí tó bu jìnnìjìnnì ọgbẹ́ ọkàn sí àwọn lọ́kàn. Ó lámọ̀ orí ló bá wọn ṣe tí àwọn yòókù tí wọ́n fi kúrò ní àkàkà àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Gẹ́gẹ́ bí arábìnrin náà ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ìbàdàn ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ di mímọ̀ wípé ènìyàn kan tó jẹ́ àwọn ènìyàn tí máa ń fi ìròyìn sórí ayélujára èyí tó gbé ìròyìn lórí omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù èyí tó gbalẹ̀ gbalé ní ìpínlẹ̀ Èkó nínú òjò ọdún yìí, wípé ìròyìn náà ìròyìn ẹlẹ́jẹ̀ ni àti wípé ọ̀nà tó gbà gbé ìròyìn ọ̀hún sórí ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé ọ̀nà tí ò bófin mu àti àwọn ọ̀rọ̀ èyí tó ń sọ lábẹ́ fọ́nrán èyí tó fi léde lórí ìkànnì ayélujára. Gẹ́gẹ́ bí alámòjútó fún ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ omi mímu ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab ṣe lálàyé wípé arákùnrin ọ̀hún èyí tó ń lo orúkọ kan lórí ìkànnì X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ èyí tí wọ́n pè ní èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Enugu Loudspeaker ni wọ́n sọ wípé ó gbé fọ́nrán kan èyí tó sọ wípé fọ́nrán náà tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀nà tí omi gbà yálé ní ìpínlẹ̀ Èkó, wípé ìjọba ìpínlẹ̀ Èkó òun ló jẹ́ ìṣòro àti àfọwọ́fà bó omi ọ̀hún bó ṣe ṣe àwọn èèyàn ní ṣùtá ìjàmbá bó ṣe gbalé tó gbalẹ̀ tó bà dúkìá jẹ́ Wọ́n ní ọ̀rọ̀ yìí jẹun tó jẹ́ nǹkan tó burú gbà pẹ̀lú wípé arákùnrin ọ̀hún ti padà yọ fọ́nrán ọ̀hún kúrò lórí ìkànnì ayélujára rẹ̀, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Èkó ní yálà ó yọ tàbí kò yọ ohun tí wọ́n fẹ́ fàyọ lò wọ́n ti mú ẹgbẹ̀rún Samuel ní kò lè sá mọ́lọ́run lọ́wọ́ àti wípé ènìyàn tó gbé ìròyìn náà kì í ṣe olùgbé ìpínlẹ̀ Èkó, wípé ìpínlẹ̀ Enugu òun ní gbé gẹ́gẹ́ bí ìwádìí bó ṣe fi wọn tó sì ń sọ ohun tí ò ṣẹlẹ̀ àti ohun tójú rẹ̀ ò tó, léyìí tí wọ́n ṣe àpèjúwe ìròyìn náà bí ìròyìn ayédèrú ẹlẹ́jẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ní gbogbo ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ ń làwọn yóò gbé lórí arákùnrin ọ̀hún láti fi jófin fúrúfẹ́ àwọn ènìyàn èyí tó bá fẹ́ gbé àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tòun ti fọ́nrán káàkiri ní ìpínlẹ̀ Èkó. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, gbajúgbajà DJ èyí tó tún sọ̀rọ̀ asọ̀rọ̀sọ bótò èyí tó ní tóun bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ lòun yóò sọ láti fi tún ọ̀rọ̀ ṣe èyí tó fi ọ̀rọ̀ ẹnu kó bára rẹ̀ tó gbé dé ọgbà àtúnṣe báyìí.
DJ tí gbogbo èèyàn mọ̀ sí DJ Chicken òun mà ń ló ti di wòlíì ọmọ àtúnbí o nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri èyí tó wà ní ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ bá gbàgbé, èyí tó ń lọ bí ọ̀sẹ̀ méjì báyìí ni DJ Chicken ṣe fọ́nrán kékeré kan èyí tó fi sórí ayélujára níbi tó ti ń dúnkòokò mọ́ ọmọ ààrẹ ilẹ̀ yìí Ṣèyí Tinubu wípé bí bàbá rẹ̀ tí í ṣe ààrẹ ilẹ̀ wa bá lè já ewé olúborí nínú ètò ìbọ̀dún 2027, ó ní òun DJ Chicken yóò pa Ṣèyí Tinubu ni o tóun yóò fi ṣe ètùtù fún orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà àti fọ́nrán ọ̀hún ṣe tàn káàkiri, ìdí rèé tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe fi ọwọ́ òfin gbé DJ Chicken tí wọ́n sì gbé lọ ilé ẹjọ́ lẹ́yọ̀-ò-sọ́kà. Níbẹ̀ nílé ẹjọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ti dá ẹjọ́ rẹ̀ wípé ọ̀rọ̀ ìdúkokò ikú mọ́ òun ló ti ẹnu DJ Chicken jáde, léyìí tí wọ́n sì ní ọ̀rọ̀ àti ìwà tó wù yìí ó ní ìjìyà lábẹ́ òfin. Lẹ́yọ̀-ò-sọ́kà ni wọ́n ní kí wọ́n máa mú lọ sínú ọgbà àtúnṣe Kirikiri èyí tó wà ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún. Níbẹ̀ ni DJ Chicken wà, léyìí tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n lọ rèé yọjú sí. Ọ̀rọ̀ tó ti ẹnu rẹ̀ jáde ni wípé ó sunwọ̀n kéèyàn má ní owó lọ́wọ́ kó máa mú gàrí ju kéèyàn kó wà nínú ọgbà ẹ̀wọ̀n lọ. Ó ní lẹ́nu ìgbà tí òun débí òun ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Nínú fọ́nrán ọ̀hún ni wọ́n ti rí DJ Chicken tó ti di àtúnbí ọmọ wòlíì léyìí tó ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ tó sì ń sọ wípé ìnira tóun kò ó ju kéèyàn má ní owó lọ́wọ́ lọ o. Ó lẹ́ni tó ń bẹ nínú ilé tó ń mu gàrí pẹ̀lú àlàáfíà, ó yẹ kí onítọ̀hún máa dúpẹ́ fún Ọlọ́run ni, kò mọ ohun tọ́lọ́run ṣe fún òun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu DJ Chicken jáde nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri èyí tó wà ní ìpínlẹ̀ Èkó. Tó ẹyẹ èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòní míì nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá o. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited